أستاذ. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم وعلى أبويه الرسولين النبيين الكريمين إبراهيم وإسماعيل وعلى كل النبيين والمرسلين وآل كل وسلم تسليما كثيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم، شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، أعاذني الله وإياكم من النار وما يقرب إليها من قول أو عمل أو اعتقاد. إليني تسواج tí wọ́n jẹ́ ìjókòó ẹlẹ́kẹrin lórí àwọn ọ̀rọ̀ eléyìí tí à ń ṣàlàyé lọ nípa àwọn ọ̀rọ̀ Sheikh Abu Abdulwitr Abdulaziz Aláṣẹ, eléyìí tí wọ́n sọ tó sì jẹ́ pé àwọn ọ̀rọ̀ tí ó bá mu náà làwọn kan tí wọ́n sọ ń bẹ̀ sọ láwọn àwọn ọ̀rọ̀ eléyìí tó pé ó tako ìmà. Bákan náà, níbi tí wọ́n ti ń sọ pé àwọn ń fèsì fún yàn, àwọn mú ìkàkùkà ẹnìkan jáde tó jẹ́ pé fil haqiqa kò sí ìkàkùkà, kò sí ìtukùtù. Ṣùgbọ́n àwọn sọ pé àwọn mú ìtukùtù jáde, sọ pé àwọn mú ìtukùtù jáde. So tó wá jẹ́ pé bẹ́ẹ̀ náà láti rí táwọn náà wá ń tútukùtù tí wọ́n ń kàkàkùkà. Fala hawla wala quwwata illa billah. So ọdí ohun ẹlẹ́kẹrin òun ni tí à ń sọ̀rọ̀ lé lórí lọ kó tó di pé mo stop fún salat. So inshallah ta'ala a máa ṣe àrùbù ọ̀rọ̀ wọn eléyìí tí ó kù, a sì máa kan ọmọ sí inshallah ta'ala bí ta ti dúró níbi tí wọ́n ti ń ka ọ̀rọ̀ Shaykh Ibn Uthaymin rahimahullah ta'ala nípa al-mujtahid àti al-muqallid, àti jẹ́ kó yé wa pé àfáà sọ pé wal-mujtahidu fil haqiqati huwa al-alim. Sọ pé mujtahid ní pàápàá wọ́n tún fi pàápàá gan sí tí ó máa túmọ̀ sí pé ẹni tí wọ́n bá wí òun náà ni mujtahid mutlaq, kìí ṣe ẹlòmíì tó yàtọ̀ sí. So al-mujtahidu fil haqiqa, mujtahidu ní pàápàá òun ni tani, òun ni àwọn ni al-ulama, àwọn ulama. Wa amma al-muqallidu, ẹwà rí muqallidu tí ẹ fọ́ laysa min al-ulama, òun sínú àwọn ulama tí ẹ muqallidu sí nínú àwọn ulama. Sọ̀rọ̀ Shaykhna ilay wọ́n ni li anna ghayata أنه ليس وأما المقلد فسيأتينا أنه ليس بعالم بإجماع العلماء، لأن غاية ما عنده أنه نسخة من كتاب يعتريها التلف والتمزق. سيتكتو تي أفعل شاتما كانبي أتشالايا فوا
pé sọ pé tírà yọ̀kan ló wà lọ́dọ̀ rẹ̀ so kì í ṣe tí a fa ń sọ ní àìtí mú ọ̀rọ̀ Sheikh Ibn Uthaymin rahimahullahu ta'ala nínú tírà wọn sharhu Nazm al-Waraqat tó fi ṣàlàyé ọ̀rọ̀ yìí tó pé irun tí wọ́n sọ ń bí náà wọ́n sọ ń bẹ̀ tó jẹ́ pé kò díjú mú náà sọ pé wọ́n ní li'anna ghayata ma indahu torí pé òpin tó wà lọ́dọ̀ rẹ̀ òpin tó wà lọ́dọ̀ muqallidi ni annahu nuskhatun min kitabin annahu nuskhatun min kitabin pé kọ́pì tírà kan ló jẹ́ kọ́pì tírà kan iná ló jẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ kí wọ́n yọ adatu tashbih bí kí wọ́n yọ kúrò ń bẹ̀ instead wọ́n sọ pé annahu ka nuskhatin min kitab so ọ̀rọ̀ bí kí wọ́n yọ káfù yẹn kúrò ń bẹ̀ bí kí wọ́n yọ káfù yẹn kúrò ń bẹ̀ iná ni orí so bal afala mẹ́lẹ̀ nínú sharhu Nazm al-Waraqat pé bal huwa nuskhatun min kitabin bal huwa annahu tó wà ń bí gan annahu ha yẹn ṣé kò yẹ kó ti yé wa pé ọ̀rọ̀ yẹn ó ń padà dọ̀míìrì yẹn ń padà lọ sọ́dọ̀ muqallidu ni al-muqallidu anna hadha al-muqallid nuskhatun min kitab so copy tírà kan náà copy tírà kan náà afáàní bal huwa nuskhatun min kitabin so bí kì í ṣe pé muqallidu yóò nuskha copy tírà kan iná ni so kama básìkò jẹ́ bí idhnillahi ta'ala jẹ́ bí mo ṣe ń ra kan pé ilé náà ni ó jẹ́ in tí ó gbẹ̀yìn nínú àwọn ọ̀rọ̀ yìí so kí. bismillah ar-rahman ar-rahim alhamdulillah salatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa ala amma ba'd assalamu alaikum wa rahmatullahi wa barakatuh maka wọ́n pé yánà gọ́yẹ́ta máa ń dáwó annahu kitabu tíra kan náà lọ́kàn wà lọ́dọ̀ inú sọ́kọ́tún bí tíra kan min kitabi ẹwọ kàkàkùkà لأن غاية ما عنده أنه كتاب نسخة من كتاب وما قدم أخر من رافع وما كور وما كيوب بنارا والله المستعان so sọ́kọ́tún min kitabi àgbékọ́ kan nínú tíra iná ni sọ̀rọ̀ pé ó lè fàyà ó lè bàjẹ́ yorùbá wọ́n sọ̀rọ̀ pé wọ́n ní wá ìdákánà mú ṣe ìdá. ṣẹ̀rí ọ̀rọ̀ tí a fa kan èèyàn lérò pé lẹ́yìn ìgbà tí a fa sọ̀rọ̀ tí wọ́n sọ pé nuskhatun min kitabin ya'tariha at-talafu wat-tamazzuq a lérò pé in tí a fa tún fẹ́ kà yẹn in tó tẹ̀lé ọ̀rọ̀ yìí gangan náà fẹ́ kà ní o tó jẹ́ pé nǹkan mí ni lọ́tọ̀ entirely gbogbo ọ̀rọ̀ tí a fa kà síwájú tó fi débi ya'tariha at-talafu wat-tamazzuq tí wọ́n ti sọ pé ó lè fàyà ó lè ṣe kìíní yẹn gbogbo ọ̀rọ̀ yẹn wọ́n sọ lórí al-ijtihadu fi shar'i iná al-ijtihadu fi shar'i iná wọ́n sọ lórí so lẹ́yìn náà fàtí wá sọ nǹkan mí lẹ́yìn rẹ̀ pé wal-mujtahidu pé mujtahidu man baddala juhdahu lidhalik afáti sọ nínú aslu bẹ́ẹ̀ torí pé sharhu rákínú ilé ìtòrí kọjá mo sọ pé al-usul min ilmi al-usul sharhu yẹ kí n dárúkọ sharhu al-usul min ilmi al-usul dọ́dọ́ afáàna ti dárúkọ ìfúra wọn so afáà sọ nínú matnu pé wal mujtahidu man baddala juhdahu lidhalik pé mujtahid òun lẹ́ni tó bá ṣe badhlu juhdi rẹ̀ fún nǹkan yẹn ẹni pé wọ́n á ṣàlàyé rẹ̀ pé ìtumọ̀ rẹ̀ táwọn sọ ni pé badhala juhdahu li idraki al-hukm ash-shar'i so lẹ́yìn náà wọ́n á mú ọ̀rọ̀ wá pé shurutu al-ijtihadi àwọn májẹ̀mú al-ijtihad lélẹ́yìí o lil-ijtihadi shurutun minha so ijtihadu ó ní àwọn májẹ̀mú kan minha nínú rẹ̀ ni pé wọ́n á ṣe mú májẹ̀mú aláwọ̀kọ́ tí wọ́n mention ni pé an ya'lama min al-adillati ash-shar'iyyati ma yahtaju ilayhi fi ijtihadihi كآيات الأحكام وأحاديثها so olórí ọ̀rọ̀ yẹn iná wa ni àfáwà sọ̀rọ̀ táfà aláṣẹ tó ń ṣe fẹ́ káyì iná ma wá ṣe kí n náà sọ lé lórí pé فإذا كان كذلك فإذا كان مجتهدا في الأحكام so ẹ̀rí pé wọ́n ti gbé ogun ẹ̀bọ̀n náà ara wọn nísìn wọ́n jẹ́ káwọn èèyàn mọ̀ pé ọ̀rọ̀ táwọn káyì àfáà sọ lórí ọ̀rọ̀ míì ni kì í ṣe lórí ìpìnlẹ̀
táwọn ń kàbọ̀ nǹkan mi gan wọ́n ti fi nǹkan mi ti dá láàrin wọ́n ti ṣe sharh ọ̀rọ̀ wọn mi tó pa àwọn náà ni wọ́n ṣe matnu àwọn náà ṣe sharh náà Sheikh Ibn Uthaymin àwọn náà méjèèjì so bí ó ṣe rí náà ilé ká máa gbọ́ràn wọn lọ. fil ahkam tábà bẹ́ẹ̀ pé ó lè fàyà ó lè bàjẹ́ yorùbá wọ́n sọ̀rọ̀ pé wọ́n ní wáyé ìdákànnà mushahidan fil ahkam tábà sọ pé nìyẹn jẹ́ mushahidu ní ìdájọ́ ó lè yẹ̀yí tó gbọ́n ká mushahidu ní fala budda an yakuna inda umar fatu bi ayatil ahkam àyà tó mú ìdájọ́ wá yóò mà wala yalzamu an yakuna inda umar fatu bi ayati usulid din ìyẹn ò kìí ti dẹ́dá o pẹ́pẹ́ ó gbọ́dọ̀ wà lọ́dọ̀ rẹ̀ bí ó pé kọ́ mọ àwọn gbogbo àyà tó wà fún ìpìlẹ̀ ẹ̀sìn bí àlẹ́ àkọ́díyà tí àwọn kàkídà kàlì ìmánì gẹ́gẹ́ bí àlì ìmánì nǹkan tán sọ ní ìgbògbé ẹni tá a pè ní mùsẹ́yìdù ó ti yé so ó lè mọ àyà ìdájọ́ tó ṣe yóò mọ̀ àdìsí tó bá kẹ̀ yóò mọ̀ kọ̀wá kan dandan pé káwá máa bá lọ́dọ̀ rẹ̀ wáyà tó ní oṣù pẹ̀lú ọ̀rọ̀ àkídà ìmánì ìlẹ̀yàwó mi láàfin nígbàgbọ́ sọ́jọ́ kẹyìn wà máa ṣù àdálùkà àti tó bá ikú jọrú ẹ̀ rọ ọ̀pọ̀ dandan kọ́ ó lè má mọ àwọn àyà mi ó lè má mọ àwọn àdìsù ní bọ́tí ní tó sáfẹ́ ìdájọ́ lé lórí nọ́ọ̀sùn tó ṣe ìdájọ́ lé lórí tó ṣe ìbátìlẹ̀ àkáàmù tó fàdájọ́ yọ ń bẹ̀ ọ gbọ́dọ̀ ní nǹkan tó gbára lé tó fi yọ ó sì gbọ́dọ̀ mọ́ هذا لا يتعلق بجهاده هي وكان جهاده توسينه وكذلك نقول إن تبارك عليه بتوفيه أصبر ما وأن لأن هذا لا يتعلق بجهاده هي وكان جهاده توسينه وكذلك نقول أن لا بد أن يكون عنده الإمام بالأحاديث الأحكام أبرو ني أكاسي سما حديث تجاه إذا أكاسي أبرو so أجاك براجة كابون كاتيا فوكا وكذلك نقول أن لا بد أن يكون عنده إمام بالأحاديث الأحكام وكذلك لا بد أن يكون عنده إمام بالأحاديث الأحكام الله أكبر مضاف إليه أفاف مضافني كني أفاف مضافني ألف تلام بأحاديث الأحكام ينالو أنبه بأحاديث الأحكام عفوا وكذلك لا بد أن يكون عنده إلمام بأحاديث الأحكام الله كاكوكيني بالأحاديث الأحكام وكذلك نقول أن لا بد أن يكون عنده إلمام بالأحاديث الأحكام سيبا بالأحاديث الأحكام ايش انتوا نتراني بأحاديث الأحكام هنا أبرو ني أكاسي سما حديث تجاه إداجو ojú báyìí àwọn àdìsí àti àwọn àdìsí ojú àwọn kan ní ara rẹ̀ kára tó ṣẹlẹ̀ tán mọ̀tàfàrí kọ̀tà bí ó jọba ìlọ́wọ́ ẹ̀bá fọ́nká ìbá yẹ̀kọ́ wà lórí ìlú sáàmù حتى يكون عنده إمام بالأحاديث الأحكام والأحاديث حتى يسر الله من هذه الأمة من يجمع شتاته títí tó jẹ́ pé ọba dẹ́rẹ́ òun ṣe jùlọ. ṣẹ́rí bí táfà ti sọ sọ́rí yẹn wọ́n ti ń rọ́wọ́ gbó lọ wọ́n sọ́rí wọ́n ti rí àwọn tí ń rọ́wọ́ gbó lọ wọ́n á padà ibi tí wọ́n tún wá padà sí tó ń bọ́n ṣe wá padà náà wọ́n tún rọ́wọ́ gbó mi náà kí ẹ má farabalẹ̀ kátírà kí ẹ má farabalẹ̀ ṣe tí ẹ fẹ́ ṣe kí ẹ kàn máa lọ just like that àdánwò iná ni àdánwò gidi nǹkan gbọ̀n kan tí wọ́n ń kà. tó máa kó gbogbo àwọn àdìsí yẹn jẹ ọjà máa ní mùsùlùmí náà wọlé alhamdu so àwọn mùsùlùmí wọ́n sì kó jọ tó àdúgbò fún ẹni tó máa kó gbogbo yasar Allahu ṣílọ́tàn mọ̀tàfàkọ́tà àdìsí àti àwọn àdìsí tó ti àkànṣí sí àwọn àdìsí tó jẹ́ ìdájọ́ ó ti báyìí àwọn àdìsí àti àwọn àdìsí tó ti àwọn kan ní ara rẹ̀ kára ti mọ̀tàṣílọ́tàn. ẹ̀rí ọ̀rọ̀ yẹn àwọn ọ̀rọ̀ tí ò bára wọn lọ nígbà tí wọ́n ti ṣàlàyé bí ahadith al-ahkam tó ń ṣàlàyé lẹ́yìn tán wọ́n á fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ máa sọ pé kanat muntashiratan kí madha kanat muntashiratan wọ́n ti fi gbólóhùn kan lẹ̀ wal ahadithu kanat muntashiratan mutafarriqatan pé àwọn ahadithu ó jẹ́ nǹkan tó fọ́n ká tẹ́lẹ̀ tí pé ẹ̀yọ̀yọ̀ ló wà hatta yassara Allahu li hadhihi al-ummati man yajma'u shatataha títí tí Allah fi wá ṣe nírọ̀rùn fún àlùmọ̀ yìí àwọn tí wọ́n kó jọ bó ṣe fọ́n ká tẹ́lẹ̀ yẹn àwọn ti rá àwọn tí wọ́n kó jọ sójú kan wọ́n kó jọ
so ṣùgbọ́n ọ̀tọ̀ ní táfó tún níbi ẹ máa wò. mutafarriqatan bí yóò jọba yóò wà ìbá fọnká ìbá jẹ́kọ́ wà lórí yóò sáàmà. ẹ̀rí ibi yóò tí ó bá wà yóò sá fọnká kò bá fọnká kò bá lọ ìdí yóò sá mọ̀ wọ́n ti wọnú ọ̀rọ̀ mi wọ́n ti parí ọ̀rọ̀ pé kó ní ilman bi ahadith al-ahkam wọ́n ti parí ọ̀rọ̀ lẹ́yìn wọ́n á sọ̀rọ̀ mi lọ pé kí ni wal ahadithu àwọn ahadithu táwọn sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ni yóò bó tilẹ̀ yẹ pé tẹ́lẹ̀ kanat muntashiratan mutafarriqatan kìí sì túmọ̀ rẹ̀ ní pé bí yóò tí ó bá wà rárá kanat tẹ́lẹ̀ ó jẹ́ nǹkan tó fọ́nká tó pín yẹlẹyẹlẹ tí ò sí lójú kan ẹ máa gbọ́. aka yakuna inda ilman bil ahadith al-ahkam. so ìbẹ̀yẹn wọ́n ṣe mistake ilé nǹkan tó normal ni bóyá èèyàn ti ń ka sátúrò òkè lọ èèyàn wá ìsàlẹ̀ lẹ́yìn wá ń kà nísìnyí ibi tí èèyàn wá dé ojú yẹn wá lọ síbi òkè yẹn so ìyẹn kò sí mushkila ń bẹ lọ́pọ̀lọpọ̀ káwá wo ìgbà tí wọ́n correct ara wọn náà nítorí wọ́n hatta yẹn wọ́n lọ gbé yakuna indahu ilman bi ahadith al-ahkam sí so mistake ni wọ́n ti wá padà báyìí hatta yassara Allahu ló wà ń bẹ káwá wo ìtukùtù tó wọ́n tún. wal ahadith hatta yassara Allah. ẹ̀rí wal ahadith tí wọ́n ti gbé jù sílẹ̀ tẹ́lẹ̀ yẹn tí wọ́n bá tiẹ̀ fẹ́ sọ pé bóyá kò sínú tí wọ́n ń kà ní ó wà ń bẹ lẹ́yìn ìgbà tí wọ́n ṣe mistake tí wọ́n ti kà á lọ síbi pé hatta instead yassara Allahu lẹ́yìn hatta wọ́n padà sẹ́yìn lọ síbi yakuna indahu ilmamu bi ahadith al-ahkam ẹ̀rí pọ̀ ti parí bẹ̀yẹn ọ̀rọ̀ afáwa bẹ̀rẹ̀ pẹ̀lú wal ahadithu kanat muntashiratan gbà tí wọ́n wá ṣe mistake tán wọ́n padà síbi wal ahadith yẹn wọ́n tún wá ń lérò pé mistake tún ni wal ahadithu táwọn pè yẹn wọ́n padà síbi hatta wọ́n àsọ̀rọ̀ lórí pé àwọn sáfà máa wọ igbó lọ náà. min hadhihi al-umma man yajma'u shatatahu títí tó fi jẹ́ pé. shatataha iná ló ń bẹ shatataha wal ahadithu iná al ahadithu ló ń bá wí kí ni shatataha man yajma'u shatataha ẹ̀rọ àwọn agbọ́n tí wọ́n tó. ọba dẹ́dọ̀ fi ṣe bí rọrùn ẹni tó máa kó gbogbo àwọn ahadith yẹn jọ. tí ọba dẹ́dọ̀ fi ṣe ní rọrùn ẹni tó máa kó àwọn ahadith yẹn jọ kì í ṣe tó wà náà rafa ilé hatta yassara Allahu li hadhihi al-ummati man yajma'u shatataha tí Allah fi wá ṣe ní rọrùn fún àlùmọ̀ yìí àwọn tí wọ́n kó hadith yẹn jọ lẹ́yìn ìgbà tó ti fọ́n ká ní tó wà ń bẹ nìyẹn kì í pé tí Allah fi ṣe ní rọrùn ẹni tí ó wá kó jọ àbẹ́ ẹni tí ó kó jọ rárá Allah padà wá ṣe ní rọrùn láti kó àwọn hadith ìjọ iná fajama'aha al-muslimuna walillahi alhamd àwọn mùsùlùmí tí wá kó jọ walillahi alhamd adúgbò fún Allah. fajama'aha al-muslimuna walillahi alhamd so àwọn mùsùlùmí wọ́n sì kó jọ so adúgbò fún Allah. ẹ̀yin náà ẹ wọ̀rọ̀ yẹn bó ló ṣe jọra wọn pé tí Allah fi ṣe ní rọrùn àwọn mùsùlùmí wá kó jọ bó ló ṣe jọra wọn ìkàkùkà ìtukùtù Allahu musta'an. wọ́n wà ní àwọn jùmọ̀ alẹ́ làbúwárí kan sọ̀yẹ̀ àyè lẹ́yìn ìgbà tí sọ̀yẹ̀ méjèèjì ti alimami Bukhari àti alimami Muslim wà ní àwọn alẹ́ jùmọ̀ alẹ́ masanid ìgbà sínú àwọn àtìrà àdìsí yòókù náà ti musnadu alimami Muhammad ìgbà sínú àwọn ilan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so fàyín kinu liman arada yẹn ṣẹ́yìdá fi hukm al-mas'ala àti wọ́n wá fi àrọ̀ fún ẹni tí ó bá fẹ́ gbìyànjú níbi ìdájọ́ kan nínú sáyẹ̀ jihad ní àwọn alámọ̀rin tí ìgbìyànjú wọ̀ bẹ̀ ayé ìjà ilé ìfi kutub al-hadith fi kulli suhula ìrọ̀rùn ní ó bá lọ bẹ̀ wàláwùlá náà Allah yasara gbìyànjú níbi ìdájọ́ kan nínú àdìsí yòókù náà bíi musnadu alimam Muhammad. ẹ máa wo lẹ́yìn ìgbà tí wọ́n tó fà ti sọ̀rọ̀ nípa àwọn masani tó tán so wa minha ma jumi'a ala al-ilal wa minha ma jumi'a ala ashkalin shatta káwá wo nǹkan tí wọ́n fẹ́ máa kà nísìn. ìdájọ́ sínú àwọn ìlànà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so fayumkinu liman arada an yajtahida fi hukm al-mas'ala àti wọ́n wá fi àrọ̀ fún ẹni tí tó bá fẹ́ gbìyànjú níbi ìdájọ́ kan nínú sáyẹ̀ jihad ní àwọn alámọ̀rin tí ìgbìyànjú wọ̀ bẹ̀. ẹ̀rí la hawla wala quwwata illa billah min masailil jihad al-jihad ló wà ń bẹ afálọ́tò sí ijtihad min masailil jihad so ká ẹ̀rí pé nísìnyí ibi irú táwọn náà ṣe nísìnyí a lè ṣe fáwọn náà ká sọ pé kí ni in tó sáti wà lọ́kàn wọn pé ijtihad kìnnìkan wọ́n wá ń túná sùn wọ́n ń kàkàkùkà wọ́n sì ń tútukùtù láti fi sóòtì ìfẹ́ inú wọn lórí alámàrí yẹn al-jihad fi min masail al-jihad náà lọ́wọ́ bẹ́ẹ̀ pé àfáàní eléyìí nísìnyí wọn kà fal ahadithu walillahi alhamdu husirat wọn kà ilé yẹn wọn kà fò síbi fayumkinu Allahu a'lam bẹ́ẹ̀ kò wá sínú nuskha wọn ṣùgbọ́n kò dájú pé kò sí bẹ́ẹ̀
so fal ahadith walillahi alhamdu husirat àwọn ahadith ni ó jẹ́ nǹkan tó ti wà mahsura tó ti wà lójú kan ó jẹ́ nǹkan tó ti wà lójú kan báyìí afani fa yumkinu liman arada an yajtahida fi hukmi mas'alatin min masail al-jihad ó ti wá rọrùn ó sì ṣe nísìnyí fẹ́ni tó bá fẹ́ ṣe ìgbìyànjú níbi ìdájọ́ mas'ala kan nínú àlámọ̀rí jihad wọ́n ṣàpèjúwe ni kìí ṣe min masail al-jihad ijtihad kan mo bá ti pé pípè tí wọ́n ń pè jihad àti ijtihad kan kò yàtọ̀ ijtihad náà ni wọ́n ń pè so ó ti rọrùn fúnra níbẹ̀ nísìn an yarji'a ilayhi min kutubil hadith bi kulli suhula kó padà síbi mas'ala yẹn nínú àwọn tírà hadith pẹ̀lú ìrọ̀rùn. an yarji'a ilayhi min kutubil hadith bi kulli suhula ìrọ̀rùn náà bá lọ ó di wà ìrọ̀rùn náà bá lọ bẹ̀ wala anna Allah yassara. so nísìn báyìí wala tí wọ́n kà yẹn wọ́n ṣe ń ka wọ́n ṣe kálọ̀lù láàrin yẹn wọ́n ti fo nǹkan kan wọ́n ti gbé nǹkan kan jù sílẹ̀ o ká ní pé wọ́n kà ní bí a kò bá tún clear sí wọn pé jihad làfáà ń sọ àfáàní fa yarji'u mathalan irú ẹni bẹ́ẹ̀ ni tó fẹ́ ṣègbìyànjú ń bí alámàrí kan náà alámàrí jihad yóò wá padà lápèjúwe ila kitabil jihad yóò padà sínú kitabul jihad min sahih al-bukhari nínú sahih al-bukhari wa fi muslimin àti muslim fi sahih al-bukhari في البخاري وفي مسلم يقرأ سنه كتاب الجهاد إنه البخاري وفي مسلم أتنه مسلم والنسائي أتي النسائي وابن ماجه فيدركها يوشكني يوم أبا أو يداجو أو حديث يوم أبا حديث تنصر نبا جهاد يوم أبا ونبه لين بنا ولولا أن يسر الله ولولا أن الله يسر رده حديث الرسول صلى الله عليه وسلم من يجمع شتاتها الرسول صلى الله عليه وسلم من يجمع شتاتها تيجي بقى بعد ده ni وسيرون كلام سو بقى حديث ده انا كان الوصول عليها صعبه جدا يبقى بعد كده لكن ما من تيسير الله سبحان الله الله نان كده سيرون وكان الله يسر ذلك بعد ده سيرين سيرون مرقه ari àwọn kan tí à ń fa níbi àwọn ọ̀rọ̀ yẹn tó ṣùgbọ́n de leyi so ana ti ra àwọn kan tí wọ́n kà kakuka wọ́n sọ pé ṣé àwọn èèyàn ti rí ṣé àwọn agnam tí wọ́n jókòó wájú wọn tí wọ́n mọ ọ̀tún sósì sọ wọn pé sáwọn náà ti rí nísìnyí ẹ dákun kí ni wọ́n fẹ́ rí kí ni wọ́n fẹ́ rí wọ́n rí kankan tó ìkàwọ́ kàlẹ́ńkà ká ń tíra wọn wájú àwọn ènìyàn gan ni eléyìí yóò máa fi yé wa pé àwọn tí wọ́n jókòó wájú wọn wọn àdá kankan mà ká ń tíra wọn wájú wọn ni yẹ kí wọ́n tiẹ̀ ti sí kí wọ́n pọ̀ wọn sákèsí pé ẹ ti fún kankan bí o ẹ ti ṣe báyìí o ṣùgbọ́n gbà tẹ́ pé irú ìró nìbọrùn Allahu al-musta'an ká gbọ́n nǹkan tá a fàfẹ́ tí wọ́n fi parí ọ̀rọ̀ kárí ọ̀rọ̀ tó lágbára tẹ́ pé tanaqud iná ni. ní ta fẹ́fà mẹ́rin ní pé ẹ̀yọ́ ká máa ta pé ṣe pé dandan òun náà ni pé kí gbogbo májẹ̀mú ṣòro tó pé sí yàrá kẹ́yìn tó wá di mùsáìd ó lè jẹ́ mùsáìd lágbàbí kan tẹ́ pé mùkọ́ lè lè ní àgbàbí kan ṣùgbọ́n kò yọkù nínú mùsáìd àwọn ọ̀rọ̀ wọn pọ̀ so táyé fáwọn afá sàlàyé ẹ̀ síbẹ̀. irọ́ ni ọ̀rọ̀ kan pọ̀ níbi kan táwọn afá sàlàyé síbẹ̀ ní pé kí ni pé téèyàn bá jẹ́ mujtahid lágbọ̀n ibì kan tí í ṣe mujtahid lágbọ̀n ibì kan ń pé irọ́ níbẹ̀ nǹkan kò ní jáde kúrò nínú mujtahid rárá tí wọ́n bá sọ pé tí wọ́n bá ṣe itlaq gbólóhùn mujtahid mutlaq ọ̀dọ̀ rẹ̀ ló ń lọ ọ̀dọ̀ al-mujtahidu al-mutlaq iná ló ń lọ ẹni tó bá ti yàtọ̀ sí al-mujtahidu al-mutlaq wọ́n máa lo gbólóhùn mujtahid fún lágbọ́nrin ibi tó bá ti ṣe ijtihad lásán náà lágbọ́nrin ibi tó ṣe ijtihad lásán náà ti máa lo gbólóhùn mujtahid fún so ibi tí ó ti ṣe ijtihad muqallidu iná ni wọ́n máa jẹ́mbẹ̀ muqallidu iná ni wọ́n ṣe kíni iná ni wọ́n máa pé bó ṣe rí iná lélẹ̀ bó ṣe rí náà ni iná ilé àfáà. ọ̀kan ni ẹ̀ ṣé tí wọ́n sọ̀rọ̀ nípa ìkíyàwó pápá jùlọ tó bá ní wọ́n ti pẹ̀lú ọ̀rọ̀ fíkì àlùfíkì ní tó bá ní wọ́n ti pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ sẹ́yìn èèyàn gbọ́dọ̀ ní fura mọ̀ tí wọ́n sọ̀rọ̀ nípa ìkíyàwó yàtọ̀ sígbà tí wọ́n bá sọ̀rọ̀ nípa tó ní wọ́n ti pẹ̀lú ọ̀rọ̀ al-manhaj àbí lọ́dọ̀ àwọn alákìídà tó pé àgbà tó bá sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ kọ̀ọ̀kan ìsìláhàt tàbí àwọn ìsìláhàt ní ìbẹ̀tẹ̀ tó pé ó lè papọ̀ ẹ máa rí nínú náà ẹ máa rí nínú sọ́ọ̀fù ẹ máa rí nínú káàkiri ẹ máa lọ́dọ̀ àwọn fíkì lọ́dọ̀ àwọn oṣù fíkì àwọn alákìídà àti sọ̀rọ̀ kọ́mínàj àwọn alábìs tó gbọ́dọ̀ lọ pé sí kílà gbóyè kọ̀ọ̀kan tí wọ́n ní tí wọ́n sọ. ọ̀rọ̀ tí àwọn ṣáàtì bí ń sọ ọ̀rọ̀ tó ní oṣù pẹ̀lú ọ̀rọ̀ mọ́nájì àti àkìídà ni
tó pé nínú ọ̀rọ̀ tó yẹ kí nípa ọ̀rọ̀ fíkì bá ní nígbà míì tẹ́ bá wo àwọn tí wọ́n nípa púpọ̀ jù. Naam, ká tó lọ sí nígbà míì wọ́n sọ níbi ní pé kí ni ọ̀rọ̀ tí Al-Imam Shatibi ń sọ ọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ àkídà àti manhajù ni. So mujtahid níbẹ̀ yẹn in tí wọ́n gbà lérò ní mujtahid nínú àkídà àti manhaj. So tẹ́lẹ̀ ní sọ pé àwọn oníbídà ò ní ṣe ìgbìyànjú ń bẹ̀ in tí wọ́n sọ nìyẹn o. So ṣùgbọ́n nínú fiqh tó yẹ pé nínú fiqh náà sọ pé tabari ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ṣe gbìyànjú ń bẹ̀ àbí wọ́n ṣe kíní. nínú ọ̀rọ̀ usul fiqh bá ní nígbà míì tẹ́ bá pẹ̀lú ọ̀rọ̀ manhaj àti àkídà ni tó pé nínú ọ̀rọ̀ tó yẹ kí nípa ọ̀rọ̀ fiqh bá ní nígbà míì tẹ́ bá wo àwọn tí wọ́n nípa púpọ̀ jù nínú ọ̀rọ̀ usul fiqh dáadáa pàápàá jùlọ tó jẹ́ ìpìlẹ̀ àwọn àṣàyọ̀rọ̀ kankan ni o tẹ́gbọ́n wọ́n lè ṣe ìbátọ̀ àwọn àkáàmù mi tó ṣe dédé so táwọn bá sọ̀rọ̀ nípa tó ní oṣù pẹ̀lú ìpìlẹ̀ ìṣàbọ̀rọ̀ bíi àwọn ìpínlẹ̀ ìṣẹ́yìn bọ́t. ẹgbẹ́ tí wọ́n bá ti sọ̀rọ̀ nípa tó ní ṣe pẹ̀lú ìpínlẹ̀ ẹ̀sìn àbí àkídà wọ́n lè pe aṣáàrí wọ́n lè pe mubtadi' wọ́n lè pe ní mujtahid lọ́rọ̀ pé wọ́n sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ bídíà à ń sọ̀rọ̀ usulu dín àbí usulu sunna àwọn oníbídíà ò lè fẹ́ mujtahid ní ọ̀rọ̀ tí Al-Imam Shatibi ń sọ. La hawla wala quwwata illa billah wallahi subhanallah mi fẹ́ gbé ọ̀rọ̀ mi kalẹ̀ sọ pé Al-Imam Shatibi ọ̀rọ̀ nípa bídà ọ̀rọ̀ nípa usulu dín àkídà iná ló ń sọ. So torí ẹ̀ ló jẹ́ pé wọn pe àwọn oníbídà ní mujtahid níbẹ̀ sẹ́rí pé tẹ́lẹ̀ intafan sọ ní pé oníbídà ò lè ṣe ijtihad kankan ìtí wọ́n sọ ní pé oníbídà kò sí ijtihad kankan fún wọn tó bá kún wọn mujtahid gan wọ́n kàn sọ lásán ni torí pé mujtahid ẹni tí wọ́n gbà lérò gangan pẹ̀lú ẹ̀ òun ni ahlus sunnah kò sí síbi tí wọ́n lè ti rí kò síbi tí wọ́n ti rí irú nǹkan báyìí tí wọ́n ti rí mú jáde. So eléyìí náà ká sọ pé tí wọ́n bá ń sọ pé mujtahid tí wọ́n bá ń pa àwọn oníbídà ní mujtahid bẹ́ẹ̀ nítorí pé nínú ọ̀rọ̀ fiqh àti usulul fiqh náà ṣùgbọ́n tó bá jẹ́ nínú ọ̀rọ̀ àkídà àwọn ní kí wọ́n ní mujtahid àgbà ìmọ̀kan iná ilé wallahi àìmọ̀kan tó ní agbára iná ilé. àkọ́kọ́ Ash-Shatibi kò kọ̀ yádà ọ̀rọ̀ rẹ̀ ara wọn kọ̀ yádà ọ̀rọ̀ wọn rárá àtọ́lù. Kí a padà sínú tírà yẹn al-I'tisam ti Ash-Shatibi rahimahullahu ta'ala nínú al-I'tisam mujallad aláwọ̀kan yẹn ilé tí a ti ń ka ọ̀rọ̀ Ash-Shatibi jáde tẹ́lẹ̀ káwọ́ bí tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa ijtihad yẹn níbẹ̀ àti ọ̀rọ̀ àwọn oníbídà ibi tẹ ọ̀rọ̀ tí a fẹ́ aláṣẹ sọ pé oníbídà náà ń bá wí káwọ́ bí tí wọ́n ti sọ̀rọ̀ yẹn. wọ́n ní pé kí ni wọ́n ní pé níbi tí wọ́n sọ pé wajtihadu man ijtahada ìgbìyànjú ẹni tó bá gbìyànjú nínú àwọn aláìmọ̀kan manhiyun anhu nǹkan tá a kọ́ ni nǹkan tí ó gbọ́dọ̀ ṣe ni idh lam yastakmil shuruta al-ijtihadi torí pé kíni nítorí pé àwọn májẹ̀mú ijtihad sí pèsè rẹ̀. So káṣáma kama bá lọ àwọn sọ pé naam ibi walamma kana al-ammiyu haraman alayhi an-nadharu fi al-adillati wal-istinbat. So nígbà tí pé àmì ni haramu ló jẹ́ fún láti ṣe kí láti sọ pé òun fẹ́ wo àdílà láti sọ pé òun fẹ́ fa ìdájọ́ yọ ń bẹ̀ kana al-mukhadramu alladhi baqiya alayhi kathiru min al-jahalati mithlahu fi tahrim al-istinbat. So bí iná mi ò rántí iná nǹkan tí mo mú kalẹ̀ ní bọ̀ mi ò rántí ṣàkíyèsí àfa aláṣẹ nígbà tí wọ́n kà ilé kana al-muhadrimu alladhi baqiya alayhi kathiru min al-jahalati mithluhu iná nọ́ka mithlahu iná sì ní kana ní al-mukhadramu òun ní ismu kana مرفوع مثله أو خبر كان so مثله هنا نوكا بون إليه تلو على قراسي بما so في تحريم الاستنباط هنا ما دابي العام نبي بي إجاء و شيش استنباط فون المخضرم والنظر في المعمول به أتي ما
máa sọ pé òun fẹ́ wo ẹ̀rí, òun fẹ́ nájú wo wípé òun fẹ́ ṣe istinbat, òun fẹ́ wo àdílà fúnra òun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So wọ́n ní fa idha aqdama ala muharramin, tó bá fi wá lọ ṣe ijtihad, tí àwọn ilé bá ti lọ ṣe ijtihad, tí ijtihad yẹn tó wá gbé wọn lọ síbi muharramin alayhi, in tí wọ́n ṣe kíni tí wọ́n ṣe léwà, kana athiman bi itlaq, yóò máa jẹ lẹ́ṣẹ̀. So wọ́n ń sọ̀rọ̀ nípa istinbat, wọ́n ń sọ̀rọ̀ nípa tí ó ṣe ijtihad, tí ó máa ṣe istinbat, tí ó sọ pé òun náà wẹ̀rí mutlaqan. Wọ́n sọ̀rọ̀ nípa àkídà, wọ́n kàn yára rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ àkídà ara. So lẹ́yìn náà ni pé náà inú odò mi tí a fà tún fi hàn níbi òun ni pé kí ni ṣé àkídà ṣé subhanallah, ṣé ó wà pé lágbájá mujtahid ní fil àkídà? Rárá, kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀. alámọ̀dé àkídà la yata'allaqu biha al-ijtihadu. usulul àkídà ẹ̀rkẹ́ usulud din la fà ń sọ, yáà sọ pé furu' kankan, rárá àsọ yẹn. usulul àkídà la yata'allaqu biha al-ijtihad, kò ní nǹkan kan ṣe pẹ̀lú ijtihad ara. ọ̀rọ̀ fiqh iná ni ijtihad ni ó ṣe kíní. ọ̀rọ̀ fiqh kí tó ṣe gbọ́ ọ̀rọ̀ fiqh, ọ̀rọ̀ tí ó bá ní nassu iná ni, tàbí nassu rẹ̀ kò wá sarih, àwọn kan tó bùkátà sí ijtihad ni. So usul al-aqida ni tawqifiyya, iná ni al-aqida tu'khadhu bi at-tawqif. Sàmán gba aqida pẹ̀lú ẹ̀rín, pé agbọ́dọ̀ rẹ̀ rí ká tó lè ṣe kíní, ká tó lè ní àdìsọ́kàn. alámọ̀rí aqida, alámọ̀rí kan tẹ́ kí mafrughun minha. So kò bùkátà sí ijtihad, kò bùkátà sí nǹkan kátà sọ pé oní bídà kan wá sọ pé òun fẹ́ ṣe ijtihad, tó bá ṣe ijtihad à ní pé ní mujtahid nítorí pé ó ṣe ijtihad níbi àkídà ni. ṣùgbọ́n ní súnnà tó ń bá ṣe ijtihad ní tiẹ̀ á pè ní mujtahid tó ń bá ṣe ijtihad nínú àkídà. Rárá, kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀. ìsọkúsọ yìí náà lélẹ́yìí, kò sí tó ń jẹ́ pé ijtihad nínú àkídà. ọ̀rọ̀ àkídà ní ijtihad wọ́. isma'i dalil wa sallim, gbọ́ ẹ̀rí kò ṣe kíni, kò ju pàṣẹ sílẹ̀ ni. ìṣẹ́lẹ̀ sọ fún wa pé arkanul iman wà ní sin ó bùkátà sí ijtihad, arkanul islam ó bùkátà sí ijtihad, ọ̀rọ̀ pé àrí Allahu lọ́jọ́ mẹ́ta alqiyama ó bùkátà sí ijtihad, ọ̀rọ̀ pé Allahu ní sifat ó bùkátà sí ijtihad. ibi àwọn kan táwọn oníbídà tí wọ́n ti yí khalafa wa ilé kìí ṣe ń bí furu'ul aqida gan. So àwọn kan yìí sì ní ijtihad wọ́ bẹ̀. wọ́n lẹ́sìn wọn sọ pé oníbídà o tó bá rí pé ó ṣe ijtihad nínú fiqh ni wọ́n lè pè ní mujtahid. ṣùgbọ́n ọ̀rọ̀ tí Shatibi ń sọ ọ̀rọ̀ àkídà ni, so tó bá jẹ́ bẹ́ẹ̀ o wọ́n ní kí wọ́n ní mujtahid níbẹ̀. irọ́ lásán iná ilé, irọ́ lásán. al-qa'ida lọ́dọ̀ àwọn al-usuliyyun ò ní pé la ijtihada ma'a an-nassi, la ijtihada ma'a an-nassi, kò sí ijtihad pẹ̀lú nassu, kò sí ijtihad pẹ̀lú nassu. So tàbá ti rí nassu àtún bùkátà sí ijtihad ma. kí ẹ mọ́ ṣe máa sọ pé idha jaa nahrullahi batala nahru ma'qilin. tàbá ti rí ẹ̀rí èmi náà rí kíní kan kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́. So torí ẹ̀ wọ́n ní tó bá ń sọ̀rọ̀ nípa ijtihad àbí mujtahid, wọ́n ní fọ̀rọ̀ àkídà kún rárá. wọ́n kì í fi ọ̀rọ̀ àkídà kún. tá a sọ pé ẹ wá rí ní sìta ní wọ́n ń yí ọ̀rọ̀ àfáà ní sìta ní yí ọ̀rọ̀ Ash-Shatibi tí kì bá ṣe àfáà lásẹ̀. ta ló ń yí ọ̀rọ̀ Ash-Shatibi bí kì bá ṣe Sheikh lásẹ̀? àwọn ni wọ́n ń yí ọ̀rọ̀, àwọn ni wọ́n ń tu síbi tí àáfò ò tiẹ̀ lọ síbi ara, tí ò tiẹ̀ sọ̀rọ̀ bá rárá, bí tí ó sọ̀rọ̀ bá rárá àtọ́n. Wallahul musta'an. gbogbo náà láti sáfi, láti wáwí járe, láti sàsọdùn, láti wa ma shabaha dhalika. Wallahul musta'an. ó ti wà lọ́wọ́ tí àwọn ìmọ̀ Shatibi ti sọ. So àwọn kìnìyàn jọra wọn lóòótọ́, ṣùgbọ́n àwọn àgbáyé kọ̀ọ̀kan jẹ́ bẹ́ẹ̀. so tí wọ́n máa kún síra wọn nígbà tí wọ́n máa ń ka àwọn tírà yìí. bẹ́ẹ̀ ni àwọn àgbáyé kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ó jọra wọn tó tọ́. àgbáyé kọ̀ọ̀kan sì bẹ́ẹ̀, ṣùgbọ́n àgbáyé tó wà ń bẹ nísìnyí ẹ ti wá forí sánpọ́n bẹ́ẹ̀ ẹ ti gbégbági. ẹgbẹ́gbẹ́ kò sí kankan tẹ́ gbà ń bẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́ sọ irọ́ lásán òdo iná làwọn kan tẹ́ sọ, kò sí haqiqa kan sí bẹ́ẹ̀. Wallahul musta'an. ó máa ṣe o. So nísìnyí báyìí wọ́n palẹ̀ mọ́
wọ́n padà wọ́n lérò pé àwọn ti yanjú àlámọ̀rí ẹ̀sìn fún àwọn àgùntàn tó wà níwájú wọn. Àwọn yẹn náà sì nìyí, àwọn náà á máa rí pé àfẹ́jìgbò yẹn olódo ni, ó ń ṣe tíra tú, ó ń ṣe tíra kà. Ẹ̀yin sì jókòó síwájú èèyàn báyìí tó yẹ pé èèyàn kan ṣe mistake níbi if àti ìdá lásán, alifu lásán tó yẹ pé tó wà lẹ́yìn if yẹn gan tó wà lẹ́yìn rẹ̀ láàmù tó wà ń bẹ jọ alif tá a sọ pé o lè jọ ìdá lójú èèyàn, nǹkan tó ní ihtimal tó wà qawi iná ni. So ẹ wá jókòó síwájú ẹnìkan tó lóun fẹ́ tún tọ̀hún ṣe, òun náà wá kó oríṣiríṣi, ó da oríṣiríṣi fáírọ́ọ̀sì ó dà sí i lára, oríṣiríṣi àìṣe náà ló wá dà kalẹ̀, àtàwọn ìtukùtù àtàwọn àkàkọ́kà iná ló wá dà kalẹ̀ sí i lára. Àwọn ilé wa jáde, wọ́n làwọn ti jáde kúrò ilé ìwé afáàláṣẹ, ilé kéwà afáàláṣẹ. Àwọn ti gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ lónìí, wọ́n wá máa sọ kíní online pé àfáàyín tó ṣe kíní kan, àfáàyín tó lọ tó yí sí ìdá kíní kan. Wọ́n sì ní mọ̀ pé wọ́n ti ìtukùtù ìdàkudà ní wọ́n dà sáwọn la ìrọ́kúrọ̀ ní ọ̀rọ̀ sáwọn lórí. Bó làánà àwọn ilé òṣèlú máa ṣe yàn. Allahul musta'an, Allahul musta'an. Ó lágbára o, ní agbára kí Allah subhanahu wa ta'ala kí ó kó ṣàánú wa kó là kúrò níbi ìfẹ́nú eléyìí tí máa mú yàn sọ̀sọ̀kúsọ, tí máa mú yàn tútùkútù, tí máa mú yàn máa wọ̀gbẹ́ báyìí téèyàn sì ní mà. Nítorí pé kí nítorí pa aṣáfẹ́ tẹ́fẹ̀ ẹnu ara wa, a fẹ́ sọ nǹkan tí afẹ́ fi tí a ní láti sọ́kàn afẹ́ fi rinlẹ̀ by fire by force. So àdánwò ńlá iná lélẹ̀, àdánwò burúkú iná ni. Kí Allah subhanahu wa ta'ala kó la ẹnì kọ̀ọ̀kan wa, kó là wá kúrò níbẹ̀. So lẹ́yìn náà ni pé naam so kò sí nǹkan mímọ́ ẹ ká gbọ́rọ̀ wọn tán kí àwọn náà palẹ̀ mọ́ inshallah. So abẹ́ bá dé ìdásánú wa tààrà kò fi ọ̀rọ̀ yìí wá, so wọn bá ń tàà kan fẹ́ yọ níbẹ̀ wọn lákòóso yìí. Subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant. So kálọ̀ kò fi kí ọba dada kò fi ọ̀rọ̀ rẹ̀ yé wa ní tòótọ́, àmbùkátà láti gbọ́ ọ̀rọ̀ rẹ̀ yìí pẹ̀lú farabalẹ̀, kì í ṣe pẹ̀lú al-ajala eléyìí tẹ́ gbé jáde yìí. So nísìnyí báyìí tí a wá ń expect lọ́dọ̀ Abu Musaddad alladhi lam yusaddad, òun ni pé kí ni tí wọ́n náà bá ti ṣe bẹ́ẹ̀ nìkan ló sọ̀rọ̀ nípa pé Ustaz Igbo kàkàkùkà, ẹnìkan ló sọ̀rọ̀. So ẹnìkan ló ti wá sọ̀rọ̀ yìí náà nísìnyí, ló ti wá kó àwọn ìkàkùkà ìtukùtù afáàláṣẹ jáde, bóyá kó bá fi lè rọrùn dáadáa láti lọ́dọ̀ Abu Musaddad àtàwọn tó dàbí wọn. Inshallah bóyá máa gbìyànjú máa bá wọn gé gbogbo àwọn ìkàkùkà ìtukùtù afáàláṣẹ, máa bá wọn gbé jáde. Àwọn tó wà nù tíra náà máa gbé síbẹ̀, ibi tí wọ́n ń kàkàkùkà, ibi tí wọ́n ń tútùkùtù, á gbé ogbẹ̀ síbẹ̀, á wá ṣe rẹ̀ jáde bi'idhnillahi ta'ala kó bá lè rọrùn fún láti rí. So yóò wá jáde náà, yóò wá lálà ṣe afáàláṣẹ náà pé ìkàkùkà lẹ́yìn náà ń ká, ìkàkùkà lẹ́yìn máa ń ká, kò sí kíní kan àfi kàkàkùkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bóyá ń ṣe fún Ustaz Igbo, ẹ rí i pé kò ní lè ṣe, Abu Musaddad wọn lè ṣe láíláí, torí pé kíni, torí pé inú kámpù ló wà. Ṣùgbọ́n tó wà ní ìta kámpù la yastahiqqu shay'an min al-jamil, kò lẹ́tọ̀ sí dáadáa kan. Sàfi ká lálà sí ẹ̀, ká sọ ká yẹyẹ rẹ̀, ká máa sọ̀rọ̀ pẹ̀lú gbogbo tara. Abu Musaddad ní yànsì tí ẹ náà ń bẹ lára rẹ̀, tí wọ́n náà ń bẹ lára wọn ní bí a last year náà ni ó jẹ́. Sòkòtò di pé wọ́n fò Ghana pátápátá lọ sí ọ̀dọ̀ àwọn mọ̀mọ́ yìí. So tẹ́ kí wọ́n mẹ́sẹ̀jì mi dáadáa, wọ́n sẹ́ndì kíní kan sí mi, mi ò mẹ́ni tó rán wọn níṣẹ́ fil haqiqa, mi ò sì mọ nǹkan tí wọ́n ń ṣe, mo kàn rí ọ́díò náà ni bí 4 tàbí 6 minutes wọ́n sẹ́ndì ẹ̀ sí mi. Tí mo apply ẹ̀ mo rí pé ọ̀rọ̀ al-Barbahari ni wọ́n kà, ọ̀rọ̀ al-Barbahari kan ni wọ́n kà. So tẹ́ bá rí tí Abu Musaddad ń kà, mo kàn pa kíní ẹ̀ gbà, ṣé ọ̀rọ̀ tí a mọ̀ yìí náà kọ́ ni? So bí wọ́n ṣe ń fún ntí ẹ kó gbárọ́ fún wọn, fún nasubu náà, fún ntí ẹ kó gbá nasubu ní jarro, wọ́n sàn kàn ka ògbẹ́ ní kàkùkà lọ́nà.
ó wá dùn mí ìgbà tí mo wá rí pé Abu Musa náà ń sọ̀rọ̀ wọ́n ń lálà sí àwọn èèyàn pé alágbájá ṣe kí n lábẹ́ ṣe kí n, mo wá lọ wá ọ́díò yẹn nígbà yẹn tí mo sọ yìí ti pẹ́ o lásìkò tí mo ṣe yẹn torí pé ìgbà yẹn wọ́n sọ̀rọ̀ sẹ́nìkan náà mo wá lọ wo ọ́díò yẹn mo lọ wo chat wa mi wá rí mọ́ mi ò rí mọ́ látara pé bóyá mo ti wipe fún mi àbí àkàn backup ò sì bá nǹkan yẹn ó wá dùn mí ká ní nǹkan yẹn wà nísìnyí irú ẹ̀ nísìnyí èèyàn bá kàn gbélé náà jáde fáwọn náà ni pé ó yá ẹ̀yin náà wá gbọ́rọ̀ tí tíra àwọn wájú yín o tí wọ́n ń ṣe tíra tí wọ́n ká tíra ni wọ́n ń kà kì í ṣe pé wọ́n ń kà lórí tí wọ́n bá sì ń kà lórí náà ṣe bóyá tí wọ́n ti há ni ṣé wáyé kí wọ́n há kó há ẹni tó jẹ́ talibul ilmi ṣé yóò há kó há kò ní ṣe ikhtiyaru an-nuskha al-jayyida tó ìkàkùkà yẹn náà ń kà so tí wọ́n bá gbọ́rọ̀ yìí tí wọ́n bá sọ pé irọ́ ni tó bá jẹ́ pé wọ́n sì ní ọ̀rọ̀ yẹn tí wọ́n ní ọ́díò yẹn lọ́wọ́ kí wọ́n ṣe rẹ̀ jáde kó ń kálukú rí káwọn èèyàn rí so gbogbo ẹ̀ ó wà lára yín ó wà lára kálukú yín ó wà lára kálukú yín bí àwọn tí ò yá gbọ́rọ̀ ẹ̀ lọ àwọn mínú yín nìyẹn bí àwọn náà sì sọ̀rọ̀ àgbọ́ ṣùgbọ́n eléyìí náà àwọn tó bá sọ̀rọ̀ nínú yín náà eléyìí tí mo ti sọ yìí àti eléyìí tí mo ti kó jáde yìí ó ti tó fún gbogbo àwọn yòókù náà tí wọ́n bá ń sọ pé ìkàkùkà ìtukùtù kìnìkan àníyàn rò dáa ìlísàmù ṣàìtánì náà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so gbogbo eléyìí yóò ti tó yín yóò sì fún yín ìdálákẹ́ torí pé ẹni tó sọ̀rọ̀ lélẹ́yìí ẹni tó sọ̀rọ̀ níyì tó ṣe kíni tó gbé gbogbo yín jáde tó yẹ pé jáde tó tọ́ ẹ sọ̀rọ̀ lórí rẹ̀ ẹni tó lídìí lélẹ́yìí ẹni tó akọ́kọ́ rọrọ̀ rẹ̀ náà lélẹ́yìí kàtó rọrọ̀ Abu Musaddad bí àwọn ẹlòmínà wá sọ Allahu a'lam so bó ṣe rí lélẹ́yìí gbogbo nǹkan tí ẹ bá fẹ́ sọ ẹ máa rántí pé àáfàá yín náà àáfàá láṣẹ ìkàkùkà wọn ó peléke ìtukùtù wọn ó ṣe kíni ó peléke ó kódà nǹkan tí ó ń tini lójú náà nǹkan tó ń tini lójú tí ó sì ń dúnyà iná ni pé ṣé ẹni tí àwọn èèyàn sọ dára náà ilé ẹni táwọn èèyàn pé láfa fáwọn èèyàn náà ilé sallahu al-musta'an wa alayhi at-tuklan wa la hawla wa la quwwata illa billah wa huwa hasbuna wa ni'mal wakil subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. والسلام عليكم ورحمة الله وبركاته.